Gbogbo aládọ̀bálẹ̀ wa. Gbogbo aládọ̀bálẹ̀ kábíyèsí wa. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí. Baba rẹ̀ àgbè. Chief Imam, ẹ dákun interview live interview ẹjọ́ 2 minutes 1 minute ẹjọ́. Live. So, ìyá lóde ẹjọ́ láti parọ́ tẹ̀fẹ̀ live. This is Baba Ariago of Ogbomosoland. Bàbá ẹ kú àṣeyọrí sà. Láti parọ́ tẹ̀fẹ̀ gbogbo àgbáyé níwò yìí báyìí. Ẹ dákun kí ni tẹ́lẹ̀ ní láti bá wa sọ láàrin ìṣẹ́jú kan ẹ dákun. Ọ̀rà. Bàbá aláwọ̀ tí fẹ́ sọ̀rọ̀ o.
ẹ̀ níbo báyìí. Òun kí lórúkọ ẹ̀ fóònù ò ní pẹ́ kú fóònù ò ní pẹ́ kú fóònù ò ní pẹ́ kú. Bóyá kò ní kí làbídé fẹ́ mọ̀ bọ̀ ká wá bọ̀ ká wá. Ọ̀nà ńlá fún kábíyèsí ọ̀nà yóò gbàgbé ọ̀nà lọ. Ẹ̀yà ti kàkí ọ̀tọ̀ lápò. Ẹ má ti àwọn àgbàlagbà ẹgbẹ́ ló pọ̀. Kí ni ó gbọ́? Kí ni ẹjọ́ bẹ́ẹ̀ jáde lẹ́yìn fún ọdún ẹ̀dá? Àlàyé dúró. Àlèlè.
These are the chiefs. And Oba, not the chief. Oba, Ogbomosoland, not the chief. Oba, don't make correction. Yeah, the king wants to address the One house. Kaaaaabiesi. Sir, no money. Mara, money picture of me. Pelumi. One Kaaaaabiesi, one Wípé fúra rẹ̀ ló yan ọba fún wa ní ìlú Ògbómọ̀ṣọ́, àbí ọ̀gá, olùwàgbà ẹ̀wà olùwàgbà yìí wa, àbúkò Soun tuntun yóò yẹ wá sí rere ní ìlú Ògbómọ̀ṣọ́, yóò dára fún wa, yóò yẹ wá kalẹ̀, ìlú Ògbómọ̀ṣọ́ ló máa tẹ̀síwájú, ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ lórúkọ Jésù Olúwa yóò wà pẹ̀lú wa, a máa lọ òkè ni, bẹ́ẹ̀ ni yóò rí, Jésù Olúwa wa. Ayọ̀ bá kalẹ̀ nírọ̀ dábà rọ̀bà lọ́rùn. Aṣọ lékeleke kìí dọ̀tí, ọwọ́ náà ọba ayọ̀ bá kalẹ̀ nírọ̀ dábà rọ̀bà lọ́rùn. Aṣọ lékeleke kìí dọ̀tí. Ọpẹ́ wa tá a dá kọ́lọ̀ ń gbà sáyọ̀ ọpẹ́ fún wa. A kí ọba wa tuntun kú oríire. Ọba Afolabi Ọláoyè. Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ yàn fún wa lọ́sọ̀ọ̀sọ̀. Ọlọ́run yóò tù wá dá ìdàgbàsókè dáadáa lásìkò tí wọn l'Ógbómọ̀ṣọ́ Ọlọ́run kó fi pọ́n alé. Gún ẹ̀mí àlàáfíà kọ́lọ̀ ń bá wa jogún ẹ̀ fún wọn. Bismillahirrahmanirrahim. Allahumma malikal mulk. Tu'til mulka man tasha. Wa tanzi'u mimman tasha. Wa tu'izzu man tasha. Wa tudhillu man tasha. Biyadikal kanaka ala kulli shay'in. Al-Fatiha. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim gbogbo olé ni ọjọ́ ẹgbẹ́ ọmọdé tó pẹ̀ ní ọkọ̀ lẹ́wọ́n nígbà ọba kan ti ṣe iná kan ní àmọ́ ìbìtìbìtì mẹ́lá gbé balẹ̀ ìfọ́ òkú ọjà ní ojú ẹgbẹ́ ọmọdé gbogbo ẹni ọ̀dájà ó ní wọ́n pa pé títí ẹni ọ̀dájà àmọ́ àbọ́jà ifá gbogbo ẹni ní ojú ẹgbẹ́ wọ́n máa ń jẹ́ pẹ́lẹ̀ gbogbo òṣùgbó ọ̀rẹ́ ni kọ́ bá jẹ́ ẹgbẹ́ ẹni ìkúláyé lágbára olódùmọ̀lẹ̀ ní kábíyèsí olú àti olóyè awoyè kọ́ bá jẹ́ orógbó kábíyèsí ẹ̀bùn ẹ̀sọ́ àṣẹ ẹni tó parí yóò ní bẹ́ẹ̀ yọ sẹ́bẹ̀
Oh yeah. Calm down, you have to calm down now. Everybody. Gbogbo àgbáyé ní wòye báyìí. Alápò of Ogbomosoland. Tọ́ bó nìkan ṣe rí bó lójú ọjọ́ ṣe rí. Lọ gẹ́gẹ́ bó ṣe yọ kọ́ lọ nínú ààfin gbọ̀ngàn Soun. Lẹ́nìí àtijọba báyìí. Bẹ́ẹ̀ni. Tọ́ kí ni àmọ̀ràn tẹ́ ní fáwọn aráàlú? Ìmọ̀ràn tá a ní fáráàlú ni pé kí wọ́n cooperate pẹ̀lú Soun tuntun. Soun náà sì ní àsìkò rẹ̀ ọ̀sán wa fún ọ̀pọ̀lọpọ̀ oore nílùú Ogbomoso. Ẹ ṣeun kí ló kọ yín lẹ́ẹ̀kan sí? Abdulrazak Salaudeen Lauye, Chief Alápò of Ogbomosoland. Ẹ ṣé bàbá. This Baba Ariago of Ogbomosoland. This Iyalode of Ogbomosoland. Baba kú oríire o. Mr. Dario Golana is here with us. What can you tell the people? Àbí ẹja sọ Yorùbá tiwa. Kí ni tẹ́ fẹ́ bá àwọn èèyàn sọ? Àrí tó ṣe náà ni wípé wọ́n ti fi ọba mìíràn jẹ l'Ógbómọ̀ṣọ́ ní òwúrọ̀ yìí. A jẹ́ sí bí àwọn afọbajẹ wọn láwọn ọ̀gá ìjọba òye kan lọ wúkọ́ bẹ́ẹ̀ a rí lẹ́tà bẹ́ẹ̀ ni. Àwọn afọbajẹ àpòwọ́n ọba tuntun wọn láwọn ọ̀gá ìwé kankan wọn àwọn ọmọ tó ń ṣẹlẹ̀. Pẹ̀lú pẹ̀lú àrí náà yẹn tó l'Ógbómọ̀ṣọ́. Gbogbo ẹ̀ ló ń fi ayọ̀ hàn. Gbogbo wà lọ́wọ́ lọ. So àgbàtà ti jọba báyìí. Ẹ ṣeun. Bàbá ìfádà mi Bàbá ìbá dákọ̀ ní. Tọ́ bàbá bó lójú ọjọ́ ṣe rí ní ààfin báyìí. Ojú ọjọ́ dáadáa. Ohun tá à ń fẹ́ tẹ́lẹ̀. Gbádébọ̀ ìfásíkùn láwo olúkún ọ̀fọ̀ orílẹ̀ kan ìlú Ògbómọ̀ṣọ́ lábẹ́ àrà àbàtò Ògbómọ̀ṣọ́. Orúkọ mi ni Prince Dr. Mọ́bìnú Orí Adébọ́lá Àjànàkú Ọ̀rúnlà alága ìṣẹ̀ṣe Ọ̀yọ́ State. Bàbá kí ló kọ yín? Orúkọ mi ni Ṣàngó ní Yáàfù ọba Ṣàngó Ògbómọ̀ṣọ́ ìlú wájú Ògbómọ̀ṣọ́ àsìkò ọlọ́wọ́ jẹ́ kí ọba òjò. À ń gbọ́ awuyewuye kan pé àwọn oníṣẹ̀ṣe sọ pé àwọn ò fẹ́ tẹ́lẹ̀. Ọmọ bẹ́ẹ̀ rárá o, olúwàwọ̀ wa ní ọtí tọ́jọ́ ọmọ bẹ́ẹ̀ gángan ti lọ rẹ̀. Ibẹ̀ ráwa náà ní ààfin àti lọ́ọ̀kú lọ́yà yàpá àti kọ́ gbogbo èrò inú ọkàn wa. Gbogbo ẹ̀ láti sọ fún àwọn náà ti gbà tọwọ́ tẹsẹ̀. Ẹ ṣeun.
kọ́ọ̀tì kan jáde ní ìdènà kan. Ẹ̀yìn tọ̀lá gbẹ́kọ́. Ẹ̀yìn tọ̀lá gbẹ́kọ́. Ó dà. Ọba ti dọba. Nínú Ògbómọ̀ṣọ́. Ẹ ṣeun. Ọ̀ṣẹ́ mo dúpẹ́. Ẹ ṣeun. Gbogbo alájẹrẹ. Àmì. Second. Thanks for watching. My name is Tolu Ikushagba, reporting for Parrot FM. Miss Babatunde, live 700. Okay, thank you. This is Ogbomoso, Soun to be precise. We are making history today at Ìjọba Ọba Akorede Ghandi. Afolabi Laoye, ó ti jọba wa nínú Ogbomoso lẹ́ni. All Ogbomoso in diaspora. Thank you.